Previously on IRIRILAGBA. Ìjìká wọ́n tẹ̀mí lẹ́sẹ̀ jẹ́ sọ̀rọ̀ bísínẹ́sì ni. Bàbá mi, ọmọ àbá yín ṣiṣẹ́ yín dáadáa. Mo dẹ̀ fi ń dá yín lójú pé kò ní sí any disappointment kankan. Tí gbogbo àdúgbò ìṣe tóbi tó, àwọn ni best tailor. Torí ẹ̀dẹ̀ ni mo ṣe mú wọn wá síbí báyìí fún yín. Kọ́sítọ́mà wèrè ẹ̀wò nígbà àdúgbò yìí. Ta ló ń bá sọ owó yìí? Mọ́ lọ́jọ́ kan kó wájú mi. Ṣàtọ́ bá bèrè aṣọ kí ni kí n sọ fún un sà? Kí n tó bá rí kọ́ sọ fún ọ. Sọ pé mi tí ìran tán, abáná màá wọ̀ á gbé wá fún. Ṣẹ́wà, jẹ́ ká jọ máa lọ. Ìgbọ́ pẹ̀lẹ́ ẹ̀lẹ́jọ wá láti àbó ìṣeré. Gbogbo ìyà. Wá kí ẹ jù bẹ́ẹ̀ lọ wèrè. Ṣíṣẹ́ wàá ká lọ, ṣẹ́ wàá kọ́. Ọ̀gá èmi náà ti fẹ́ máa lọ ní mo ní kí wọ́n lọ. Mo fẹ́ máa lọ ilé ẹ̀. Ohun ṣé torí tẹ́lẹ̀ yìí sọ pé kó ilé yá. Súnmọ́ bí. Wá bí a máa ń sọ̀rọ̀ tá a bá ń kọ́ tẹ̀. Gbogbo mo ṣe máa ń lejú mẹ́yẹn kì í ṣe pé mo fẹ́ lejú mẹ́yẹn. Mo fẹ́ kó o mọ sẹ́yìn dáadáa ni. Sórí tó bá mọ sẹ́yìn dáadáa mo lè fi gbogbo. Kìràkìtà $1, káṣẹ́ bẹ̀rẹ̀ ò dá nǹkan. Give me 5. Yeah, kìràkìtà $1. Kìràkìtà $1. Káṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan. Káṣẹ́ bẹ̀rẹ̀ ò dá nǹkan. Nínú ayé. Nínú ayé. Oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. Oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. Ó yá sọ́kọ̀. Kìràkìtà $1. Káṣẹ́ bẹ̀rẹ̀ ò dá nǹkan. Nínú ayé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. Hey, high five, that's my girl. Èwo tún ní kí n tún kọ ìyẹn náà o. Jẹ́ ìwé mi ti. Túnjí, mo fẹ́ rí ẹ. Bébí kí ló ṣẹlẹ̀ bó ló tún bọ̀? Èní gangan ni final. Mi ò kọ́ṣẹ́ mọ́, mi ò dẹ̀ kọ́ṣẹ́ mọ́ náà nìyẹn. Kí ló ṣẹlẹ̀? O lè máyì ò lè stop o. Gbogbo nǹkan tí mò ń sọ fún ẹ látọ̀ ọjọ́ yìí. Èní gangan ló ti wá ṣe èyí tó worst jù. O lè bí lè pé máyì fẹ́ rape mi lénìí. Ọ̀gá ẹ̀ tó ń kọ iṣẹ́ fẹ́ rí ìpè. Yes. Kí ló tó ń ṣe bí ẹni tó rí ẹ̀ ti yí náà? I don't know. Mi ò kọ́ṣẹ́ mọ́ o. Kò dẹ̀ sí nǹkan tẹ́ni bọ́dí lè bá mi sọ. Ìyanu nínú ayé tá wà yìí oríṣiríṣi nǹkan ní ṣẹlẹ̀ k'Ọlọ́run má jẹ́ kí láburú ṣẹlẹ̀ sí wa. Ìyanu Olúwa iṣu àtẹnumọ́ràn kì í jóná. Now, I will tell you. Àǹtí, màá fẹ́ bá yín sọ̀rọ̀ kan máa ní. Ṣé mo Bùnmi? Girlfriend mi yẹn Bùnmi. Ó l'accommodation problem. So, mi ò mọ bí mo ṣe fẹ́ ṣe. Mo fẹ́ kẹ́ bá mi bá ẹ̀gbọ́n sọ̀rọ̀.
wípé sísítà yẹn ni. Ẹ jọ̀ọ́. Mo fẹ́ kí bá mi bẹ́gbọ́n sọ̀rọ̀. Ìwọ kú ni èyí ń try láti kọ́ mi nírọ́ ni. Ẹ jẹ́ kí n mọ ọkọ tí mo lè ṣe. Ẹ jọ̀ọ́. Ọlọ́run jẹ́ kó gbọ́n náà ni. Ó máa gbọ́ sí ilé ẹni máa wọ̀ tó bá ti jẹ́ mi á gbọ́. Ok, mo ti gbogbo tí mo gbogbo mi. Ṣé ọ̀rọ̀ ní bẹ́yìn Kò lè sí wàhálà. Má wọ̀ rí ẹ ti bá bẹ̀rù kó lè sí wàhálà sí ẹ fọkàn yín balẹ̀ sí ẹ kó lè sí wàhálà. Kí tún ni? Lẹ́yìn àti bùnmi ni mo fẹ́ rẹ́ nìkankan. Ajá mi ò ṣọ̀rọ̀ ajá mi ò rorò lójú méjèèjì ojú kan làdá mi ni òun nìkan náà ni. Ok, mo ti gbọ́. Kò sí wàhálà. Ẹ ṣe gan. Pàdé ìjọ máa bínú mò ń bọ̀ ọmọ ní pẹ́ ṣe tán kò ṣe gà máa ṣe tán láìpẹ́. ó mọ̀ kàn sáré bá máa domi sápá bẹ̀yẹn sódà mò ní pẹ́ ṣùgbọ́n ìjọ kò ṣe ẹ̀ náà ó dà sílẹ̀ mò ń bọ̀ mo ṣáà ní pẹ́ má bínú. Ìyàwó ìbọn mi yìí, she's a very nice person. Nǹkan tí mo bá wọn sọ báyìí, wọn ti nǹkan tí mo ti sọ yẹn. Ọkọ mi ti dé. Ọkọ ẹ káàbọ̀. Báwo ni iṣẹ́? Baby, cousin mi tí mo sọ fún ilé. Okay, báwo ni study? Ìyàwó mi ti ṣàlàyé everything fún mi. Ilé ni ilé, you are welcome. Thank you, sir. Kò sí wàhálà. Àǹtí ti mọ̀ sí náà, kò sí wàhálà. Ó bóyá fine. Ṣé o máa kí sí ẹ̀gbọ́n ìyàwó brọ́dà ẹ̀? Ní kíni? Ìyàwó mi, you are looking good. Thanks, honey. Olùfẹ́ rí mi, kí ló ṣẹlẹ̀? Kò sí ọ̀kan, but it's about your brother, Mayowa. Kí ló ṣe Mayowa? Kò sí ọ̀kan tó ṣe. Èmi kan wò pé ní ọmọ dáadáa ni, kò kí ń rojú iṣẹ́, ó dẹ̀ máa ń ṣiṣẹ́, bóyá ká ràn lọ́wọ́. Ká tún ràn lọ́wọ́, but kí n kọ́kọ́ ya jẹ́ náà, nǹkan tó bèrè mò ń fún un. Mo mọ̀, but mo kàn ń wò bí a pé kí n sọ fún cousin mi tó wà ní Canada, bóyá ká bá ṣe ìwé kó máa lọ. Canada? Ó máa sanjọ́, ó kàn ń wò bẹ́ẹ̀. Ok, tó bá máa jẹ́ bẹ́ẹ̀, blessing. Jẹ́ ká fi ṣe surprise ni o. Jẹ́ ká fi ṣe surprise. Thanks, honey. Good, my darling. She go, she don't need anything. Rara. All right, there. Bùnmi, why are you doing this to me? Tí bá fọwọ́ kàn ẹ́, wàá máa fún mi latitude, wàá máa ní ó dalẹ̀ your wedding, wàá máa I don't understand. Tó yẹ pé olùṣe máa jẹ́ tó máa sọ. Kí ló dé tó fẹ́ kánjú jẹ? Give me a little time. Ó mọ̀ pé kò easy fún mi láti máa dúró di alẹ́ your wedding. You know I love you so much. I love you too, but you need to give me time. Okay, can you give me a hug? Why not? Guy, wake up o. Wetin happen? Every day tí máa ti wá sọ́dọ̀ yín, ìwọ kan ìwà fọṣọ, wà gbálẹ̀, wà pọn mi, wà tún lọ tán musical machine. Ṣé your brother no fit take house help? Bọ̀bọ̀ ní sùúrù, nothing dey there now. Ṣé bí mo kàn wọ́n help wọn ni, kò sí kankan bẹ́ẹ̀. Guy, kì í ṣe pé ilé ti kọjá kó help o. Bí mo ṣe ń wo ẹ̀gbọ́n báyìí pé wọ́n ti lórí ẹ̀gàn ṣe pàápàá. Lórí mi bí ti báwo? After all,
Brother lówó láti gba housemaid náà. Bàbá o tọrọ koro mò ń sọ fún ẹ̀sìn ó ṣe bí ẹni pé kínní lọ́ọ̀rọ̀ dáadáa o ó tún ro. Ọmọ ọjọ́ mẹ́ta mà ló kù sí birthday Mojísọ́lá bẹ̀rẹ̀ ṣé ń wo mi mo ti ní £1 lọ́wọ́ ṣe ń gbá mo yí Ọlọ́run. káàrí ilé ṣe máa. A ní kò yé mi sẹ́ẹ̀ mi ò mọ̀ sẹ́ẹ̀ ó dẹ̀ máa bínú gan if I disappoint my babe she go para gan Ọlọ́run. Kò sígbà tó ní disappoint ẹ o torí kò tẹ̀ járe rárá. Jára mi ok nísìnyẹn ní sùn ẹ̀yìn ọ̀rẹ́ mi ká ní pé mo wá jára mi sìn báyìí kí ni mo bá ṣe. Jẹ́ sọ fún ẹ tọ́rọ̀ bá ti rí báyìí tó bá di sóò lọ everybody èmi lámọ̀ràn tí mo lè gba oṣù ti yẹ bọ̀ màá tún ja ẹ ìrírí sọ fún wa ká fi síbẹ̀. Hello there. Mo wà okay, báwo ni dé yín? Wọ́n ní kí n sọ fún ẹ pé mi ò lè wá sílé lálẹ́. Ẹ nílé wá sílé lálẹ́, kí ló ṣẹlẹ̀? Mo busy tí ẹ lè fi ṣe. Okay. Kí lẹ ti wá jẹ báyìí? Àbí ṣé kí n bá yín gbóúnjẹ wá síbi iṣẹ́ ni? All right, love you. Bye. Ṣé àgbà mi rí Bible? Bible? Mi ò bá yín rí Bible. Ṣé ìwọ ní gbé Bible lọ sí workers vigil lálẹ́ yìí? Ẹ lọ sí vigil. Ṣé mi sọ fún yín ni? Mo ní vigil lálẹ́ yìí. IRIRILAGBA. Bàbá ọkọ mi, ẹ wò níbi tọ́rọ̀ dé dúró yìí mi ò lérò pé yẹ ká fi anything pamọ́ fún ẹ̀gbọ́n yín mọ́ o. Kò yé mi bẹ́ẹ̀ ṣe ṣe nínú ilé yìí náà tí àǹtí Bùnmi fi lóyún. Ó yẹ ká mọ nǹkan tá a máa ṣe sí o ká tètè ṣàlàyé fọ́kọ mi kó mọ̀ wípé àǹtí Bùnmi wọn kì í ṣe ẹ̀gbọ́n mi o pé ìyàwó yín ni wọ́n. Kẹ́lẹ́ máa wo ojú ẹ̀kan báyìí tí mo fọwọ́ kàn lọ ẹ̀kan first time mi ò fọwọ́ kàn rí gan pàápàá. Ẹ̀kan péré ni mo fọwọ́ kàn. ẹ̀kan sọ̀rọ̀ bá ẹ̀kan bí sí báwo ẹ wo ẹ̀kọ́ gan ó ń doyún ìbejì. Ṣé rí nǹkan tá à ń fà lọ́wọ́ yìí kì í jẹ́ ká mo bá ṣe máa yanjú ara wa kẹ́gbọ́n yín tètè mọ̀ torí tó mi fẹ́ nǹkan tó yẹ pé wọ́n máa padà máa wò wípé nígbà tẹ́gbọ́n mi lóyún ṣé kò ní gbóyún lọ fún ẹni tó fún lóyún àbí bẹ́ẹ̀ kọ́ ló yẹ kó máa gbé. Ẹlẹ́ fẹ́ rí mi kí ni gàtẹ́ fẹ́ rí mi fún? Gbogbo wa ni a fẹ́ rí Bùnmi ni. Kí ló ṣe Bùnmi? Ó ti lóyún. Ń gbọ́ Bùnmi. Bùnmi ò kì í ṣọmọdé ó mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sí sòsì ṣé n tó fún lóyún ṣàtiwáwí ẹ̀? Ibi tí ọ̀rọ̀ wà gangan náà nìyẹn nítorí pé mo ti parọ́ fún ẹ síwájú pé cousin mi ni Bùnmi ṣùgbọ́n kò kìí ṣe cousin mi girlfriend Uncle Jíbọ́lá ni. Ń gbọ́ Jíbọ́lá wo ló fún Bùnmi lóyún? Pẹ́ẹ̀fẹ́ yìí ọlọ́mọ ìkó ṣe hàn léṣe lólè yìí ṣáà dáhùn bébí dáhùn. Baby. Yes sir. Jọ̀ọ́ bá mi rí gold chain mi. Gold chain wo rí àwọn desk tó máa ń kó kinní sí náà. Mo ti wo gbogbo ẹ̀mí ò rí o. Ó rí kẹ̀ lọ chẹ́kẹ̀ dáadáa ó máa wà ń bẹ̀ náà. Bọ̀bọ̀ àbọ̀ bá ìyàwó mi rí chain ẹ̀. Máyọ̀ wá. Sir, please. Ògbọ́n nǹkan tí mo sọ ṣó báyà ó mi rí chain ẹ̀. No. Baby down time ti ń lọ o. Mo ti wá everywhere mi ò rí o tí mi ò bá dẹ̀ rí mi ò rò kó mo lè lọ sí anywhere.
come on now. Ṣé dandan ni kò wọ̀ yẹn ni wo mí now. Òun ni mo fẹ́ wọ̀ for now. Mo dẹ̀ ti wá mi ò rí. Ẹ̀yin obìnrin ṣá. Okay, jẹ́ lọ bẹ́ẹ̀ wò. Better. Bọ́lájí ni ẹ́ màá lè stop gbogbo rádaràdá tí mo tèmi àti ọjọ́ ń ṣe látijọ́ yìí now oyún ló ti ní ìsìn kí ni ká tó fẹ́ ká ṣe báyìí báwo ló fẹ́ kí ìyàwó mi fi tó bá gbọ́. I'm sorry. You are sorry. But you know about to stop now. But I always suppose I was a cousin. Kí ló fẹ́ ká ṣe báyìí oyún dẹ̀ ni ò ṣe ṣe yìí. Ìwọ ga fún ẹ àti ẹgbàgbé wo dàwánù báyìí yẹ. Iṣẹ́ náà ni má bínú. Sí wàhálà mo ò bínú báwo ló ṣe ń ráyè ti boyfriend ẹ. Ìyẹn kò mà tí ní àwòfẹ́ tó bá ti ní àwòfẹ́ ó máa ní sùúrù. Ó dáhùn ti gbọ́ and the other day ó pè mí. Ó ló máa pè mí padà mi dẹ̀ rí kọ̀ọ̀lẹ̀ mo tún ń pè ó tún wá pè kọ́. Ṣé ẹ wo èmi jáde o. Sista, tẹ́lẹ̀ ní tó kọjá yẹn. Ṣebí ìyàwó àbúrò ọkọ mi tí mo sọ fún ipò lóyìn ni. Ìyàwó àbúrò ọkọ mi ni wọ́n. Bùnmi. Ìyàwó ọkọ yín ni. Tọkọ yín mú wá hospital láti wá ṣẹ́yìn fún. Òun náà ni. Ṣé bọ́rọ̀ tí mo pè yín fún pé mo fẹ́ sọ fún yín pọ́kọ yín mú yànkan wá hospital wá láti wá ṣẹ́yìn fún. Òun ni mo fẹ́ sọ fún yín kí má bàa dálé yín rí mo tún rò pé kí má sọ fún yín. Bùnmi ni òun ni. Mo dáràn wá láyé mi. Ọ̀rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ wá ń yé mi ni o. Wípé àbúrò ọkọ mi mú ìyàwó mi wá fún ọkọ mi. Ó ṣe. Uncle, better late than ever. Ẹ má bínú. Okay, Ọlọ́run fún yín ṣe. Madam, in 3 weeks time, visa yín ó máa ready. Uncle, ẹ jọ̀ọ́ níbo lẹ ti ra gold ọrùn mi. Gold ọrùn mi. Ọmọ pàdí mi kan ló ta fún mi ládùúgbò yìí. Ẹ jọ̀ọ́ ṣé mo lè wo dáadáa. Ló wà làwọn bọ́ fún yín. My dear, ìjọba mi ò ṣe ni, àbúrò ìkójọ ṣe ni. Oṣù ọ̀sà, how can you sort it? Ẹ ti yẹn embarrass mi o, ẹ ti yẹn embarrass mi sà. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, ẹ má ní wàhálà mi pọ̀, ó ti tó bá òtẹ̀ ti ra ṣe ni. Mom, ó ti tó a week nísìnyí tí mo ti ra chain yìí. A week? Ẹ jọ̀ọ́ ṣé ẹ lè mú mi débẹ̀ torí kò tí ì ju a week náà lọ tí mo ti ń wá ṣe ni, mo ti tú gbogbo inú ilé mi ò rí. Ẹ má worry yẹn kéré, ẹ má worry màá mú mi dé lọ ẹni tí mo ti rà. Ẹ má worry. Kí ló ṣe jí Bọ́lá tó ń lọ tó ń bọ̀ látàárọ̀? Bí ó torí pé poison wà lóde kejì. Poison kẹ̀ kí ni mo ṣe tẹ́ fi poison sínú oúnjẹ mi kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe. Kò sí wàhálà o ẹ̀rọ poison yìí ọwọ́ mi ló wà. Bí wọ́n ṣe sọ lóòótọ́ question méjì kan wà tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ tó bá ti lè dá mi lóhùn. Mo ń gbọ́. Ẹ̀rọ ẹ wà lọ́wọ́ wọn máa fún mi. Àkọ́kọ́ kí ló wà láàrin wa àti Bùnmi àti wípé ta ló lóyún inú Bùnmi. Ibi tọ́rọ̀ dé dùn sí máa jẹ́wọ́ Bùnmi tẹ́yìn wò yẹn kì í ṣe wípé a ṣẹ̀ṣẹ̀ mọ́ra èmi àti Bùnmi àti mọ́ra ti pẹ́ àdètìjọ wa nígbà tẹ́ mú Bùnmi wá mi létí mo rí pé ó ti wá èmi àti ẹtì mọ́ra tẹ́lẹ̀ mo fún pé tọ́ kémi àti ẹ̀kọ́ ẹ̀fẹ̀ kankan tí mi ò fi ṣẹ̀ṣẹ̀ tó wà so èmi mo lóyún náà fún mi. Ẹ fún mi lẹ́wọ̀. Sórí ìtàn tí mo sọ fún ẹ tán sí is my story. Ọmọ tí girlfriend àbúrò mi bí is your father. Èmi gangan ni Tóyìn. Ṣó wá rí wípé nínú ayé tá wà yìí oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀
Mama and your brother? They are alive. They have their own grandchildren too. Ọlọ́run kó bá ń wò wọ́n pọ̀. But I will miss him. Because I'm going back by next tomorrow. Oh, Grandpa. Ìyanu, you don't need to be worried. Tẹ́ bá ti gbọ́lúdé, èmi á wá wò ẹ́. Come on. Oya, come. Ìyanu Olúwa, mo rí ìyanu. Ìyanu, èmi mọ̀ rí ìyanu. Ìyanu Olúwa, àní mo rí ìyanu. Ìyanu. That's my daughter. IRIRILAGBA. Next on IRIRILAGBA. Kò lè sí yẹn, kò mú ìdè gbàdúrà kí yẹn ṣẹlẹ̀. So ẹ má worry, full housewife tí mo mú ìwà I'm okay with it, please. Kò tẹ́ mi lọ́rùn. Full housewife tó wà yín ò tẹ́ mi lọ́rùn rárá. No. That's fine. Okay, kí lẹ fẹ́ kí n ṣe ń sìn? Fine. Ṣé o mọ̀ pé bẹ́ẹ̀ mi ṣe wà? Mo mọ̀yàn. Mo dẹ̀ nẹ́nu dáadáa. Mo mọ àwọn tó nẹ́nu dáadáa. Invited for a job interview on the 12th. Baby, in 2 weeks time, man, here. When you watch interview in the complaint. If you like, except today. In fact, you pay. Wàhálà tẹ̀yìn tẹ̀ máa ń ṣiṣẹ́, tẹ̀ máa ń lọ láàárọ̀, tẹ̀ máa dé lálẹ́. Kọ́ tẹ̀ máa ń kọjú lélẹ́yìí o. Ó rẹ̀ mí tẹ̀. Ó ti máa wà lára. Really? I was so tired. I can't lie to you. Ó rẹ̀ mí tí wàá yẹ pé mi kò gbọ́dọ̀ má ṣe daily activities mi nílé ni. In fact, ó yẹ kí n sùn kí n láì dẹ̀ wọ́n mi. Baby. Yes, dear. Ìgbà tí mo dé, owó tí mo fi sí abẹ́ pílò pé kò fi ṣe irun. Mo notice pé ó ṣì wà ńbẹ̀. Kí ló dé? Oh, you mean the change you keep in there? Actually, ìgbà tí mo bọ̀ láti ibi iṣẹ́, mo upgrading now. I just have to tell my hairdresser pé kó bá mi get human hair like 120k. So 30k tí màá tó fi ṣe náà mo ti drop ẹ̀ fún. You know today is Saturday. Tomorrow I'll be free. So màá kọ́ lè lọ ṣe lọ́la tí bá ti relax dáadáa lẹ́nu. So don't worry, you can just go in there and take your money. Okay? Okay. Ìgbà tó ń lọ láàárọ̀ yìí, o ò gbowó ọbẹ̀, ṣáà ní jẹun ni. Oh my God. What's the mouth? Do I